olóṣèlú ò níṣẹ́ kéèyàn níṣẹ́ tẹ́lẹ̀ tó bá ti darapọ̀ mọ́ òṣèlú ó gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ ní ọ̀rọ̀ movement lélẹ̀ gbogbo àwọn tó wà ní movement yìí Ọ̀yọ́ ń pè ọ́ ṣé wọ́n níṣẹ́ tó ń ṣe ṣé wọ́n mọ́ lọ́bì iṣẹ́ olóṣèlú ò níṣẹ́ olóṣèlú ò mọ rìn kiri bí ìgbóná ni kò sí movement kankan Ọ̀yọ́ ń pè ọ́ 2011 bí movement Ládọjà ṣe strong tó ṣé Ládọjà wọlé. nípa àwọn èèyàn Oríyọmí Hamzat ni I don't know maybe funny thinker àbí èèyàn kan ṣá wọ́n ṣe analysis pé movement Oríyọmí Hamzat Ọ̀yọ́ ń pè ọ́ ó strong ju political party lọ. mo dey go through comment section ẹ náà mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nǹkan ò yé wọn. Okay, let me enlighten you guys. I'm a political consultant, and when it comes to Oyo State politics, mo mọ̀ bí ẹ̀yin kò lè ọwọ́ mi ni. Ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín. Kò tí ì sí irú movement yẹn. Mi ò sọ politics bò mí o. Politics Nigeria mo sọ. Pàápàá jùlọ politics Southwest. Ká tún wá yànnàná ẹ̀. Politics Oyo State. Kò sí political movement, kò sí movement yẹn bó ṣe strong tó láyé, kò lè ever strong tó formidable political structure. Mọ̀ kan tó ń pè ní political structure, the party. Lọ́wọ́ as at the moment tá a sọ̀rọ̀ yìí o, l'Ọ̀yọ́ State, party méjì ló ní formidable political structure, PDP and APC. Ìwọ tó bá ti gba tíkẹ́ẹ̀tì nínú ìkànnù party méjì yẹn, asat today o, mi ò lè sọlẹ̀ tó máa mọ́la bóyá party mi náà tún lè dìde tó máa ní formidable political structure. Ìwọ tó bá fẹ́ ṣe gómìnà tó bá ti gba tíkẹ́ẹ̀tì nínú political party méjèèjì yẹn, gbàgbé kò sírú movement tó lè ní stand chance. So ẹ̀yin tẹ́ ń ṣe Ọ̀yọ́ ń pè even tó fi dórí ọ̀gá yín Mr. Oríyọmí Hamzat kò sí nǹkan tó ń jẹ́ pé movement strong ju political structure lọ. Mọ̀ kan tó ń jẹ́ political structure ni àwọn olóṣèlú ni wọ́n kó jọ síbẹ̀. Àwọn olóṣèlú tí nǹkan dẹ̀ yé tinú tẹ̀yìn ni. Kí lẹ́yìn fi politics pé gbogbo àwọn movement tẹ́ ń sọ yẹn àwọn aráàlú lẹ kó jọ. Olóṣèlú máa dìbò tán ó máa dúró kò bá jẹ́ 5, 6, 7 hours wọ́n tó parí ìbò dídì olóṣèlú á dúró sí sport yẹn kò ní kúrò níbẹ̀ until tó bá tó kàbò yẹn ní ṣojú ẹ̀. Movement wẹ̀ lẹ́ ń sọ àwọn tó máa dìbò tán àwọn tó máa lọlé tó máa dàbò wọn nù lẹ́yìn wọn tí wọ́n ní mọ̀ kí lẹ́yìn fún olóṣèlú pé náà olóṣèlú mi strong tó belong sí political party tó strong dé level pé òun nìkan ó máa dá deliver àpótí ìdìbò ẹ̀. Ẹlòmíì ò lose àpótí ìdìbò ẹ̀ rí. Ẹlòmíì control èèyàn kan ṣoṣo one single person tó jẹ́ olóṣèlú èèyàn kan ṣoṣo ó ń control àpótí ìdìbò méjì èèyàn kan ṣoṣo ń control àpótí ìdìbò mẹ́rin. Kẹ́ ẹ máa gbé 1 billion fáwọn tó máa dìbò lápótí ìdìbò yẹn ẹ̀ nílé defeat ẹ̀. Irú àwọn yẹn inú party tó wà formidable political party lẹ́tí máa bá wọn pàdé. Ibo lẹ́tí fẹ́ rí wọn ní movement. Okay, tẹ̀ máa yẹ ká lọ jìnnà jẹ́ kí n fún yín analysis Ọ̀yọ́ State now. Alhaji Lam tó wọlé governor inú formidable political party náà ti wọlé náà Alliance for Democracy. Ẹ rí pé ìdìlú kó gbogbo governor ní 1999 because àwọn èèyàn believe pé ẹgbẹ́ progressive ẹgbẹ́ bàbá Awólọ́wọ̀ Òjíbọ́lá Ìgè tí wọ́n àbẹ̀ àwọn ló clear gbogbo gómìnà ilẹ̀ Yorùbá. Kákúrò látòrí Alhaji Lam bàbá Ládọjà gómìnà tí bàbá Ládọjà kọ́kọ́ máa ṣe inú PDP náà ti ṣe náà formidable political party. Nígbà tó yín pitch wọn tó padà dé tó di pé Akálà ti gba ticket election 2007 Ládọjà ìgbà tó di 2011 Ládọjà kó movement wọn ṣé ń gbọ́ o ẹ̀yin Ọ̀yọ́ ń pè ọ́ bẹ́ẹ̀ ni movement strong ju political party lọ. Ládọjà kó ṣé movement strong tó movement Ládọjà ní time yẹn Ládọjà dẹ̀ gbé movement wọ́n gbé wọnú accord wọ́n lọ gbé accord wọ́n èèyàn ta ló máa accord tí ó bá ń ṣe pé Ládọjà gbá accord dé 2011 bí movement Ládọjà ṣe strong tó ṣé Ládọjà wọlé. Ìgbà tó tún di 2015 bí movement yẹn tún ṣe strong tó odidi serving senator ó tún wá join wọn
bí movement yẹn ṣe strong tó yẹn lẹ́yìn ṣé wọ́n wọlé wọn ò wọlé. Ẹ jẹ́ ká bọ́ sórí àlàó Akálà ṣe gómìnà nínú formidable political party nínú kí lè mọ nǹkan tó ń jẹ́ party àwọn olórò pé máa bá pàdé nínú party. Olóṣèlú ò níṣẹ́ kéèyàn níṣẹ́ tẹ́lẹ̀ tó bá ti darapọ̀ mọ́ òṣèlú ó gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ ní ọ̀rọ̀ movement lélẹ̀ gbogbo àwọn tó wà ní movement yìí ọ̀yọ́ ń pè ọ́ ṣé wọn ò níṣẹ́ tó ń ṣe ṣé wọn máa lọ́bi iṣẹ́. Olóṣèlú ò níṣẹ́ olóṣèlú ò mọ rìn kiri bí ìgbóná ni wàá sálẹ̀ pé politics ni kí ló ń jẹ́ movement lẹ́gbẹ̀ẹ́ political party. Akálà ìgbà tí wọ́n wá kúrò ńbẹ̀ tí Ajímọ̀bí defeat wọn 2011 Akálà wá gbé movement wọn bí movement Akálà ṣe strong tó ẹni tó ṣe parí ìjọba pẹ̀lú adúrò owó tó wà lọ́wọ́ Akálà pẹ̀lú movement káàkiri every nooks and cranny bó ṣe strong tó ń gbé movement wọn wọnú Labour Party in 2015. Ṣèyí Mákindé contest in 2015 under SDP. Akálà contest in 2015 under Labour Party. Ajímọ̀bí contest in 2015 under AAC ABCN nígbà yẹn. I think APC. Bóyá APC nígbà yẹn. Then Ládọjà contest ní under Accord. Bí movement gbogbo wọn yẹn ṣe strong tó wọn wọlé. Ẹ jẹ́ ká wá bọ́ sórí Ajímọ̀bí. 2007. Tá a bá Ajímọ̀bí káàkiri tá a kúrò lẹ́yìn Alhaji Lam movement wa strong pa gbogbo local government all the 33 local government na náà èèyàn sí all the 351 wards la náà èèyàn sí la máa ń ṣe ward meeting back to back bí movement Ajímọ̀bí ṣe strong tó 2007 tá a lọ dìbò ní NPP ṣàwọlé ni until tá a tó bọ́ sínú formidable political party ní 2011 Ajímọ̀bí ṣe tó wọlé tájímọ̀bí bá dìbò nínú party yẹn ní 2011 progressive party yẹn wọn ní ever wọlé so kò sí movement kankan ẹ̀yọ́ ń pè ọ́ anybody ẹ̀yin sound like because mo ń gbọ́ Mr. Oríyọmí Hamzat náà wọ́n ní anybody ló lè darapọ̀ mọ́ ẹ̀yọ́ ń pè ọ́ èèyàn fẹ́ ṣe gómìnà ẹ̀yin sound lábẹ́ ẹni pé ẹ̀kan fẹ́ máa fi movement yẹn jẹun ni mi ò dẹ̀ rí ní ìlú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé ilẹ̀ fẹ́ lo movement yẹn jáde síta náà movement tẹ́ sọ pé strong yẹn jáde síta kẹ́lẹ́ fi dìbò bóyá ẹ̀rì party agent yàn nínú movement yìí ṣé ẹ mọ̀ pé party agent gan mọ́ ní orientation lọ́tọ̀ ẹ kàn rò pé ara àta kan ẹ kàn lọ́gbọ́n wá kó bá yín dúró sápò tí dìbò ẹ mọ̀ pé orientation wà lọ́tọ̀ fún party agent a ti máa yá àwọn olóṣèlú ẹ mọ̀ pé politics lè gan movement kan kò strong tó a structured political party ẹ wo Peter Obi bí movement yẹn ṣe strong tó 2023 ṣó defeat àwọn Tinubu ni ṣó lè defeat àwọn Tinubu ni kó má dìbò lọ́tùnlá mẹ́wàá tó o bá ti ní formidable platform political structure tó strong gan kò sínú movement tó lè kójọ kò lè ever surpass a strong political structured party. That is my submission.